Famous TV wish you many more. Please like, comment and share in our YouTube. To subscribe to our channel, click Famous TV.
òkú ọlọ́bìsì yàtọ̀ àwẹ̀rẹ̀ dàpọ̀ mẹ́sẹ̀ sọ̀rọ̀ ọ̀run tí ọba sí ikú ìyàwó ní ìjọba ẹni ló gbé ẹni kéré kúkú yẹ ọwọ́ fọmọ rẹ̀ lẹ́ẹ̀báyé tọ́jú yàtọ̀ àwẹ̀rẹ̀ òkú ẹni òní lọ́rùn àwẹ̀rẹ̀ òkú máa tẹ́ ọ̀gbẹ́ olólùkọ títí. Ayuba kese fue le huyeta, ete gaba ba yaji ete kihu ba je, benile ba jayeri mi, osidile ba jayeri ye ba moda ma yesu moda kalo, elu ama la bi adi seyi se bi oba, eba amadu ama se di aliji, ama ajobi o to le tu tari koni mo, alebi ilu mapanu na wo lu ọkọ mo ni, afọ abaki o ma di dajuba. Bí a ti ṣẹlẹ̀, méjì ó gbé ọlọ́rọ̀ bí a ti ṣẹlẹ̀, àwọn ọ̀rẹ́ yẹn lọ lẹ́lẹ́, àbúgbé ọlọ́rọ̀ bí a ti ṣẹlẹ̀. Bàbá bàbá wà ní bàálẹ̀ ilé lọ́dọ̀ àkọ́kọ́ kí ẹni méje ìdákọ́. Mo tún wọ́n bá wà níwọ̀n èdè èdè mo jìnà tẹ́gbà tẹ́gbà tẹ́fọ́. Àbẹ̀bà tó lè bá pa ọ̀bọ̀ ọ̀pára mi, ọ̀pọ̀ ọmọ lára mi ní bẹ́ẹ̀ wà ládé ni. Bàbá Sàlẹ̀ lónìí kí àpẹẹrẹ adúlé lónìí lọ́ni. Àìdí òpó mi ń lé lábáwọ̀ èrò òdì bí àlẹ́ báwọ̀ ọwọ́ kàkà ní. Wọ́n ní wọ́n lọ́dẹ rí gbogbo wa àdé sọ́fù ọmọ wa ẹ̀dá pé bá ń pè lẹ́ẹ̀kọ́ sí. Ayé bí àwọn bá pè ọmọ aláṣẹ gbogbo tó ń lé wọ́n lọ́dẹ rí. Àdúgbò fún ọmọ ẹgbẹ́ ìṣèlú wájú nílé ọmọ ẹgbẹ́ lábẹ́ ọmọ aláṣẹ wáyúbẹ̀. Bàbá pàdé àgbẹ̀dẹ ní ìwò yìí jẹ́jẹ́ tí mo wà lọ́dọ̀ bàbá pẹ́lẹ́wà. Ẹlẹ́bẹ̀ mi ló jẹ́ tó fún ọmọ ẹgbẹ́ ìṣèlú wájú. Àti ní bàbá Sàlẹ̀ lónìí kí àpẹẹrẹ nílé lórí Ìlọrin pẹ́lẹ́wà. Láti ìgbẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Tó ti bá bá jẹ́ ààrẹ ní kò sí ní ti bá bá wọn Sàlẹ̀. Àjàdá Adéhùn lélẹ̀ tẹ́tẹ́ ní bàbá bàbá kékeré wá. Àṣàyè dé bàbá Sàlẹ̀. Ọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ àgbègbè ilé ìbánilé pé ti bàbá ọmọkẹ́ ní àgbègbè àkọ́kọ́. Àṣàyè dé bàbá Sàlẹ̀. Àgbègbè ilé ìbánilé pé ti bàbá àkọ́kọ́. Sọ́mọ bàbá bàbá Sàlẹ̀. Ọlọ́mọ onílẹ̀ kan rẹ̀ wúrẹ́wú ọlọ́mọ onílẹ̀ kan rẹ̀ wúrẹ́wú. Ìpàdé tó bá jẹ̀dẹ̀ náà sọ àpẹta tó ẹ̀kọ́ ọ̀húnlẹ́nu ìgbẹ́ bá sọ òun ọmọ ìyá àgbà aládùn pẹ̀lú wa èyí ìwé ìgbẹ́ ẹ̀wọ̀njà ọdún ayé yẹyẹ ẹ̀wọ̀njà bá wà lẹ́nu òdì wa sì ní owó agbẹ́ ìpàdé wa láti rí àdínà òkú ìlú ẹ̀rù àti ọ̀pọ̀ àlájà sáyé ẹ̀wọ̀njà ọdún ayé yẹyẹ. Ẹkú ìdáwọ́ ọjọ́ ọkọ̀ bàbàlà tí màá dúdú ní ojúkú ẹjọ́ òṣèlú ọkọ̀ àyíká ẹgbẹ́ lẹ́yìn ìgbọ̀nsá ìlú ìlẹ́wẹ́. Ẹkú ìdáwọ́ ọkọ̀ àlàkà ọjọ́ ọkọ̀ àṣọwọ́ ọkọ̀ mọ́tà sí dúdú lágbàpá wúrọ̀ lọ́sẹ̀. Àìdè bàbá àṣọwọ́ ẹkú ìdáwọ́ ọjọ́ ojú kọ́kọ́. Ẹgbẹ́ ọ̀rẹ́ ìdè ọ̀dọ́kọ̀ ọ̀gbẹ́lẹ́gbẹ̀dúgbẹ́. Ọ̀rẹ́ ìdè Baba
lájú orí àgbẹ̀ ọ̀dọ́ pápẹ́ ìlàpọ̀ ìgbà. Ẹ̀yà ìwà bá wà dáadáa. Àmọ́ bá ń sọ fún ọ̀sájẹ́ ẹ̀dá ọ̀rọ̀ ọ̀gá ní mo ti gbé ọ̀rọ̀ lápá ìwé. Ìwé ẹ̀ka tèmi àdébòdò ní tẹ̀lé ẹ̀rọ ìgbé ayé ló ń fẹ́ mo dúpẹ́ púpọ̀ bàjẹ́ bí òun ó tó bàbá yóò hù lẹ́ ọ̀pẹ́lẹ́ ṣáàbẹ̀ ní ìsàkóso owó ẹ̀yẹ mẹ́rin lè máa pa ọ̀pẹ́lẹ́ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ náà ṣètò mi rẹ̀ ní adẹ́bí àgbẹ̀wò ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ kalẹ̀ àjọ ìnáwó ẹ̀rẹ̀ lórí ẹni abẹ́rẹ́ òun fẹ́ mo dúpẹ́ ọlọ́run ló ń rọ̀ mọ́ ọ̀pẹ̀lú ọba àdìsí òkú tí mo fẹ́ ọ̀rọ̀
Hey!
tó tó ní ọmọdé máa fara ìyá tàbí sábà lẹ́sìn àjàgbé tàbí sábà lẹ́sìn ìyẹ̀rù bíbẹ̀ ìjọba ẹkún ìnáwó ojoojúmọ́ àṣẹ́kí pamọ́ ìdíbẹ̀ ẹ̀ṣẹ̀ máa ní ká ọ̀bẹ̀rẹ̀ wá di méjì ọmọ àṣẹ̀dá àti ilẹ̀ yọ̀rọ̀ àbùsá lọ́bẹ̀rẹ̀ ọkùnrin sí ọba kéèké àdẹ́tẹ̀ ọbẹ̀rẹ̀ obìnrin aláyàwó jẹ́ ọ̀nàwó kọ̀ọ̀kan ẹ̀rí wá gbogbo kọ̀ọ̀kan obìnrin yóò ṣe bí epo ní ọ̀lẹ́wọ̀ àtìyá pẹ̀lú ọbẹ̀rẹ̀ aláyọ̀ àjọpọ̀ àpọ̀lẹ̀
Thank you.